Ní orúkọ Olúwa òun náà ni a tún kí wa pé a kú ìsinmi ọ̀pẹ èyí tí ó máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún. A dúpẹ́ lọ́wọ́ Diocese Ifẹ̀ èyí tí wọ́n ń gbé ètò ìwàásù tí wọ́n gbé kalẹ̀. A sì gbàdúrà pé lórúkọ Jésù Diocese yìí yóò máa tẹ̀síwájú. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ yín fún ojú rere àti àánú yín lórí ayé wa láti tún rí ọjọ́ ìsinmi ọ̀pẹ ti ọdún 2024. Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Ọba àwọn ọba ayérayé, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ. Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Ohun tí ẹ fẹ́ ká mọ̀ fún ayé wa, pàápàá jùlọ fún ọjọ́ ìsinmi ti ìsinmi ọ̀pẹ yìí, Olúwa ẹ wá fi hàn wá. Lópin ọ̀rọ̀ rẹ, olùjá lè yan ológo. Lórúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Mo pe àkórí ọ̀rọ̀ Ọlọ́run sí wa fún ọjọ́ òní tí ń ṣe ọjọ́ ìsinmi ọ̀pẹ, èyí tí Jésù Kristi olùgbàlà tí ó gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù. Àkórí ọ̀rọ̀ náà ni mo pè ní ìrẹ̀lẹ̀, èròjà ìṣẹ́gun. Ìrẹ̀lẹ̀, èròjà ìṣẹ́gun. Mo mú ọ̀rọ̀ náà láti inú ẹsẹ̀ Bíbélì, ìrere ti Matthew, orí 21, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 sí 5. Nígbà tí wọ́n súnmọ́ etí Jerúsálẹ́mù, tí wọ́n dé Bẹ́fájì ní òkè Ólífì, nígbà náà ni Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì lọ. Ó wí fún wọn pé, ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín. Lọ́gán ẹ̀yin ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú. Ẹ tú wọn kí ẹ sì fà wọ́n fún mi wá. Bí ẹnikẹ́ni bá sì wí nǹkan fún yín, ẹ̀yin ó wí pé Olúwa ní fi wọ́n ṣe. Lọ́gán ni yóò sì rán wọn wá. Gbogbo èyí ni a ṣe kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì wá kí ó lè ṣẹ pé, ẹ sọ fún ọmọbìnrin Síónì pé kíyèsí, ọba rẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó ní ìrẹ̀lẹ̀, ó sì jókòó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Ọjọ́ òní ó jẹ́ ọjọ́ àmì àti àpẹẹrẹ èyí tí Jésù Olúwa wa wọ Jerúsálẹ́mù pẹ̀lú ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọba ayérayé. Gẹ́gẹ́ bí ibi kíkà wa tòní, Jésù gun kẹ́tẹ́kẹ́tẹ́ àti ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ láti fi ìrẹ̀lẹ̀ hàn sí gbogbo ayé. Kí ni ohun tí a ti ń pè ní ìrẹ̀lẹ̀? Ìrẹ̀lẹ̀ ni fífi ara ẹni sí ipò èyí tí ó kéré tàbí tí ó relẹ̀ ju ibi tí ó yẹ kí ènìyàn wà. Ìrẹ̀lẹ̀ jẹ́ ọ̀kan pàtàkì lára èròjà fún ìṣẹ́gun. Ìdàkejì ìrẹ̀lẹ̀ òun náà ni ìgbéraga, èyí tí Bíbélì sọ fún wa nínú ìwé Òwe orí 19 ẹsẹ̀ 5. Ó ní ìríra ní ìgbéraga tàbí agbéraga níwájú Ọlọ́run. Bákan náà, ọ̀rọ̀ Ọlọ́run tún sọ fún wa nínú Sáàmù orin Dáfídì orí 138 ẹsẹ̀ 6. Ó ní Olúwa júbà onírẹ̀lẹ̀, ṣùgbọ́n agbéraga òun ni ó wò lókè réré. Ìyẹn fi hàn wípé ẹnikẹ́ni tí ó bá ń gbé ara rẹ̀ ga tàbí tí kò rẹra rẹ̀ sílẹ̀, Ọlọ́run wò ní òkè réré, ó jìnnà sí Ọlọ́run. Ṣùgbọ́n fún àwọn onírẹ̀lẹ̀, òun ni Ọlọ́run júbà. Lẹ́tà Jákọ́bù sí ènìyàn gbogbo orí 4 ẹsẹ̀ 6. Òun náà wípé Ọlọ́run kọjú ìjà sí agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. Bákan náà, ìwé Òwe orí 14 ẹsẹ̀ 22 náà wí báyìí. Ó ní ìgbéraga ní ṣáájú ìparun, agídí ọkàn òun ní ṣáájú ìṣubú. Tí a bá wo níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, Sátánì èyí tí a mọ̀ sí ìràwọ̀ òwúrọ̀,
ohun kan tó mú láti jẹ́ kó di ẹni ìṣubú àti ìfibú òun náà ni wípé ó kọ̀ láti rẹra rẹ̀ sílẹ̀, ó gbéra rẹ̀ ga, a sì rí wípé ó dẹni ìfibú àti ìṣubú. Bíbélì jẹ́ kó yé wa wípé ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga òun náà ni a ó rẹ̀ sílẹ̀. Kí ni àwọn ohun tí kìí jẹ́ kí ọ̀pọ̀ kó ní ìrẹ̀lẹ̀ tàbí ohun tó máa ń fa ìgbéraga? Àkọ́kọ́, ẹwà. Ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbéraga. Ẹlòmíràn á wò wípé òun ló lẹ́wà tó yìí, á kọ̀ láti rẹra ẹ̀ sílẹ̀, á jọra rẹ̀ lójú, á gbéraga. Bákan náà, ohun ìkejì òun náà ni ọrọ̀ ayé. Ọrọ̀, dúkìá, ilé, mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan wọ̀nyí máa ń fà á kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n gbéraga, kí wọ́n má lè ní ìtẹríba, kí wọ́n má lè rẹra wọn sílẹ̀. Bákan náà, ipò. Ọ̀pọ̀lọpọ̀ tó wà ní ipò ọlá lónìí, òun ni ìwà ìgbéraga ni ó wọ̀ lẹ́wù. Torí ipò tí wọ́n wà, wọn kì í tẹríba. Wọ́n á gbéraga. Bákan náà, ohun ìkẹrin òun náà ni owó. Owó máa ń gún ọ̀pọ̀lọpọ̀. Èyí tó sì jẹ́ wípé wọn kì í tẹríba, wọn kì í gbé ìwà ìrẹ̀lẹ̀ wọ̀. Kàkà bẹ́ẹ̀, wọ́n á gbéraga. Wọ́n á ní ohunkóhun tí owó bá ṣe tì, wọ́n nílẹ̀ ní yóò gbé. Wọ́n gbàgbọ́ wípé owó tí wọ́n ní òun náà ni ohun gbogbo. Wọn ò ní tẹríba, ìgbéraga àti wọ̀ wọ́n lẹ́wù. Bákan náà, ọ̀pọ̀ ló tún jẹ́ wípé nípasẹ̀ ẹ̀kọ́ tàbí ìmọ̀ tí wọ́n ní, wọ́n á gbéraga. Wọ́n á rò wípé kò sẹ́ni tó tún ní ìmọ̀ tó wọn. Wọ́n á rò wípé kò sẹ́ni tó tún ní òye tó wọn. Wọ́n á rò wípé kò sẹ́ni tó tún ní ẹ̀kọ́ tó wọn. Nípasẹ̀ eléyìí, wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbéraga. Bákan náà, ìkẹfà, òun náà ni iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe. Ẹlòmíràn gbàgbọ́ wípé iṣẹ́ tó ní yẹn ó dára ju iṣẹ́ tẹlòmíràn lọ. So nípasẹ̀ eléyìí, ẹ̀mí ìgbéraga wọnú ayé ẹ̀, á sì bẹ̀rẹ̀ sí ní gbéraga. Á bẹ̀rẹ̀ sí ní gbéraga sí àwọn mìíràn. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ á jìnnà sí irú ẹni bẹ́ẹ̀. Ní ìkẹyìn, ohun tí ò yẹ kó ṣe òun ni yóò máa ṣe. Ìkeje, èyí tí màá ti dánu dúró, òun náà ni agbára. Agbára máa ń gún ọ̀pọ̀lọpọ̀. Nípasẹ̀ eléyìí, kìí jẹ́ kí wọ́n lè ní ìrẹ̀lẹ̀, kìí jẹ́ kí wọ́n rẹra wọn sílẹ̀. Torí pé agbára yẹn wà ńbẹ̀, ìgbéraga dé. Bíbélì jẹ́ kó yé wa wípé ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga, òun náà ni a ó rẹ̀ sílẹ̀. Àrí Jésù olùgbàlà, ó fi àpẹẹrẹ ìrẹ̀lẹ̀ ó fi hàn. Pàápàá níbi tí a kà yìí lónìí, tó gun kẹ́tẹ́kẹ́tẹ́, èyí tó jẹ́ àmì ìrẹ̀lẹ̀, ó gùn ún wọ Jerúsálẹ́mù gẹ́gẹ́ bí ọba. Jésù olùgbàlà, ó ní àpẹẹrẹ ìrẹ̀lẹ̀ èyí tí a gbọ́dọ̀ máa tẹ̀lé. Tí a bá wo ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹfà sí ìkẹsàn-án, ẹ jẹ́ ká wo bí Jésù gbó ṣe ara ẹ̀ sílẹ̀. Èyí tí ó kà báyìí, ó ní ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run tí kò kà á sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba, ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀, ó sì mú àwọ̀ ìránṣẹ́, a sì ṣí i ní àwòrán ènìyàn. Nígbà tí a sì ti rí i ní ìrí ènìyàn, ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba títí di ojú ikú, àní ikú orí àgbélébùú. Nítorí náà, Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ. A rí bí Jésù ṣe rẹ ara ẹ̀ sílẹ̀. Bíbélì sọ fún wa pé ó rẹ ara ẹ̀ sílẹ̀ títí dójú ikú, àní ikú orí igi àgbélébùú, èyí tí ó fi ikú fún èmi àti ẹ̀yin, èyí tí ó fi gbà wá là. Ó rẹ ara rẹ̀ sílẹ̀, kò gbéraga rárá. Bíbélì sọ fún wa pé ìrí Ọlọ́run òun ni Jésù olùgbàlà, ṣùgbọ́n ògo rẹ̀ ó bọ́ sílẹ̀, ó sì wá sínú ayé láti wá fa ara rẹ̀ rúbọ. Irú ìrẹ̀lẹ̀ wo ló tún tó yìí?
àwọn irú ìrẹ̀lẹ̀ bí eléyìí ó ní a ní láti tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ará nínú Olúwa, ọ̀pọ̀ lónìí ló jẹ́ wípé ìgbéraga kò jẹ́ kí wọ́n lè débi tó yẹ kán dé. Ìwà ìrẹ̀lẹ̀ kò sí nínú wọn. Ọ̀pọ̀ ọmọlẹ́yìn Kristi òun ló jẹ́ wípé ìwà ìrẹ̀lẹ̀ ó jìnnà sí wọn pátápátá. Ìdí sì nìyí tó fi jẹ́ wípé wọn ò lórí ọ̀fẹ́ láti ní ìbùkún èyí tí ó yẹ kán rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Ará nínú Olúwa, níbo ni ìgbéraga náà ti ń wọnú ayé tiwa? Ọ̀nà wo láti gbà tó ti yẹ ká ti ní ìrẹ̀lẹ̀ ṣùgbọ́n tá a kọ̀ tá ò ní ìrẹ̀lẹ̀? Àkókò nìyí bí Jésù ti fi àpẹẹrẹ lélẹ̀ fún wa, a láti gbé ìrẹ̀lẹ̀ wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù. Èròjà, ọ̀kan lára àwọn èròjà ìṣẹ́gun ó ní ìrẹ̀lẹ̀. Ọ̀pọ̀ lónìí ló jẹ́ wípé a ní ogun ń jà òun láì mọ̀ wípé ogun tó ń jà ogun àfọwọ́fà fún ara rẹ̀ ni. Kí ni irú ogun bẹ́ẹ̀? Àìní ìrẹ̀lẹ̀. Ogun àìní ìrẹ̀lẹ̀ ó ń jà ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ́yìn Kristi mìíràn. Wọ́n á gbéraga, wọ́n á fi ra wọn sí ipò èyí tó jẹ́ wípé Ọlọ́run ò fi wọ́n sí. Ní ìparí ohun gbogbo, a rí wípé wọ́n á di ẹni lẹ́lẹ̀. Mo gbàdúrà pé lórúkọ Jésù àní di ẹni lẹ́lẹ̀. Ará nínú Olúwa, Ọlọ́run ń pè wá, Jésù ń pè wá lákòókò yìí tí ó ti fi àpẹẹrẹ ìrẹ̀lẹ̀ ó fi lélẹ̀. Ẹ jẹ́ kí àwa náà ká rẹra wa sílẹ̀. Bíbélì sọ fún wa nínú ìwé Kíróníkà kejì orí 7 ẹsẹ̀ 14, èyí tí ó kà báyìí. Ó ní bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá sì wá ojú mi, tí wọ́n bá sì yí padà kúrò nínú ọ̀nà búburú wọn, nígbà náà ni èmi ó gbọ́ láti ọ̀run wá, èmi ó sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ó sì wo ilẹ̀ wọn sàn. Ohun àkọ́kọ́ nìyẹn, a nílò láti rẹ ara wa sílẹ̀ níwájú Ọlọ́run. Èròjà ìṣẹ́gun ni. Ẹnikẹ́ni tó bá fẹ́ ní ìṣẹ́gun ní ayé yìí ó gbọ́dọ̀ rẹ ara rẹ̀ sílẹ̀. Ó gbọ́dọ̀ rẹ ara rẹ̀ sílẹ̀. Ohun àkọ́kọ́ ni ká rẹ ara wa sílẹ̀. Ará nínú Olúwa, mo rọ̀ wá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ẹ jẹ́ kí a rẹ ara wa sílẹ̀ ní gbogbo ọ̀nà. Ẹ má jẹ́ ká gbé ẹ̀mí ìgbéraga kó wọnú ayé wa. Ẹ jẹ́ ká rẹ ara wa sílẹ̀ ní gbogbo ọ̀nà. Bí a ti ń ṣe eléyìí, mo gbàdúrà pé lórúkọ Jésù Olúwa yóò gbé wa ga. Bíbélì sọ fún wa pé ẹnikẹ́ni tó bá rẹ̀ sílẹ̀, òun náà la ó gbé ga. Ẹni bá sì gbé ara rẹ̀ ga, a ó rẹ̀ ẹ́ sílẹ̀. Lórúkọ Jésù, a ò ní di ẹni rẹ̀ sílẹ̀. Lórúkọ Jésù Olúwa á gbé wa ró. Lágbára Ọlọ́run, bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ní ìwòye ọdún tó ń bọ̀ náà bákan náà, Ọlọ́run yóò ka ẹnì kọ̀ọ̀kan wa yẹ. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ fún ọ̀rọ̀ yìí tẹ́ rán sí wa. A dúpẹ́ nítorí pé ẹ tún là wá lóye láti jẹ́ ká mọ̀ wípé ìrẹ̀lẹ̀ ó jẹ́ èròjà èyí tí ó mú ìṣẹ́gun wá. A gbàdúrà pé lórúkọ Jésù, agbára tá ó fi gbé ẹ̀wù ìrẹ̀lẹ̀ wọ̀, Ọlọ́run ẹ gbé wọ̀ wá. Agbára tá ó fi ṣe ìfẹ́ yín títí dópin, Olúwa ẹ gbé wọ̀ wá. Àwọn àpẹẹrẹ tí ẹ ti fi lélẹ̀ fún wa, èyí tí ó tọ́ láti máa tẹ̀lé, agbára tá ó fi máa ṣe eléyìí, Ọlọ́run ẹ gbé wọ̀ wá. Ní òpin gbogbo ẹja lè máa yàn lógo. A gbàdúrà pé bí a tún ti rí ìsinmi ọpẹ́ tọdún yìí, kó má jẹ́ àṣemọ fún wa, ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ayé, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín.